Hello. Ẹ̀yin èèyàn mi. Ó lágbára. Wọ́n ní apẹ́ kó tó jẹun kò ní jẹ̀bàjẹ́. Lọ́lá Olódùmarè ọba. Lọ́ bá ní First Lady yẹn Olúrẹ̀mí Tinubu. Wọ́n ló pe Naomi. Ní kí lòun gbọ́. Òun gbọ́ nǹkan kan pé wọ́n ní níbo ló wà? Ó lóun wà lọ́spítà. Tó ń ṣe kíni? Ó ló pé inú àwọn olórí ló lọ fún ọmọ òun ní poison jẹ o. Ó lọ fi sínú food. Wọ́n ní ìyẹn ní alcohol. Pé kí ló wá ṣẹlẹ̀? Ó ní wọ́n yìí ń treat ọmọ yẹn. Wọ́n ní ìyá yẹn kàn tẹ ọkọ̀ létí ni tó wá bá wọn lọ́spítà. Òun àti Governor Adeleke. So bọ́n ṣe dé sí hospital ni. Wọ́n ní pé wọ́n ní bọ́n ṣe rí Naomi. Wọ́n ní Naomi ó ti rù, ọrùn ẹ̀ ti gùn. Wọ́n ní why tó fi di báyìí. Ní bó ṣe rí ó kàn gbọ́n ẹkún mọ́ ni tó ń sunkún. Wọ́n ní wọ́n wá lọ wo ọmọ. Wọ́n ní inú bí woman yẹn ó bí tí ìyàwó Tinubu inú bí that is Governor Adeleke. Wọ́n ní what pé kí ni ìtumọ̀ eléyìí? Wọ́n lọ́mọ yẹn kàn ń sunkún nìyẹn Naomi. Ó ní tí ò bá jẹ́ ìfẹ́ tóun ní gan fún kábíyèsí. Ó ti yẹ kí kábíyèsí kóun ti kúrò lọ́dọ̀ kábíyèsí. Bíbélì gbọ́n kábíyèsí gan ò fòun sílẹ̀. Kóun nífẹ̀ẹ́ pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀. Ó ní kì í ṣe nǹkan téèyàn lè dàyà dé. Kóun wá jókòó sáàfin. Kán bẹ̀rẹ̀ sí ní pa òun, kán máa pa ọmọ pé láíláí. Kóun á fi kúrò. Wọ́n ní bó ṣe ń sọ ló ń sunkún. Wọ́n ní ìyàwó Tinubu wá sọ fún pé kó má worry. Ṣé o mọ nǹkan tó ń ṣe? Nǹkan tó ń sọ yìí. Òun fẹ́ fún ẹ ní wújẹ gift. Kí wá ní gift yẹn? Ó lọ́fà yẹn ni pé òun máa fún ní kọ́kọ́rọ́ mansion kan ní Abuja. Ó máa kọjá sí Abuja. Ó máa fún ẹ free of charge. Kó get out kúrò ní Ifẹ̀ yẹn kó lọ sí Abuja. Ó ká àwọn ọmọ ẹ̀ kẹjọ máa gbé bẹ̀. Pé that is that. Kì í ṣe pé bóyá o sọ pé o fẹ́ lọ fọ́kọ kan àbí nǹkan kan. Pé báwọn ọmọ ẹ ló jẹ́ òun lógún kó lọ tọ́jú àwọn ọmọ ẹ̀ bẹ̀. Pé that is the offer tó ń fẹ́ fún. Ó gbọ́ àbó dáhùn. Wọ́n ní Naomi ò dáhùn. Ó dáhùn. Àbí nǹkan tí mo sọ ìsọkúsọ ni. Ó ní mọ́mì, ó ní kì í ṣe ìsọkúsọ. Pé ọ̀rọ̀ gidi pé ó touch àyà òun, ó touch ọkàn òun. Pé òun ò tí lè sọ pé yes. Pé ó dùn mọ́ òun nù. Pé jẹ́ kí òun bá kábíyèsí discuss ẹ̀ kó tó fún First Lady ní answer. Ìyẹn náà dà. Wọ́n ní ṣe ni Governor Adeleke wá tutọ́ sókè tó gbà pé ó fẹ́ sọ fún kábíyèsí. Ṣé kábíyèsí kò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí kábíyèsí máa sọ pé kó má gba offer ẹ̀. Kíá kó sọ pé yes kóun máa gbọ́. Ó ní àjọ máa sọ fún kábíyèsí. Kábíyèsí fẹ́, kábíyèsí kọ̀. Offer yẹn máa gbà kó kọjá sí Abuja. Kó lè ní peace. Tó bá ń gbọ́ peace, yóò kó ní peace. Ibi tó bá dẹ̀. Ó ní Adeleke wá sọ fún pé pé ó wọ́n blame Naomi. Pé kábíyèsí ló ń blame. Ó nítorí pé kábíyèsí bọ́n ṣe wà. Ó ní kò sí ibi tí polygamous family sí. Pé ibẹ̀ tó ọpọlọ lèèyàn fi ń ṣe. Naomi bó ṣe wà yẹn. Kábíyèsí máa sọ fún àwọn olórí yẹn kó mọ bó ṣe fẹ́ tolé ẹ̀. Àwọn olórí yẹn pé Naomi ìyálé yín pátápátá ni. Ẹ dẹ̀ gbọ́dọ̀ máa forí balẹ̀ fún. Torí after all, Naomi ṣe ni ó jẹ́ first wife yín. Ó jẹ́ ìyálé yín. Ó ní ò dẹ̀ bá gbogbo yín bẹ̀. Ẹ ò lọ bá ń bẹ̀ ni. Ẹ má sọ pé nítorí pé ó kéré. Ìyálé èèyàn ni ìyálé èèyàn. Period. Kẹ́yà tètè gbé. Kẹ́tètè kí olúkálùkù yà wọ́n láti kíni pé bẹ́ẹ̀ ṣé tí kábíyèsí bá sọ bẹ́ẹ̀ àrífín yẹn ti pọ̀ jù.
o gbọdọ̀ gba offer yẹn. Wọ́n ní níṣe ni Naomi wá sọ pé òun ti gbọ́ sà. Pé nǹkan kí nǹkan tí òun á bá kábíyèsí sọ. Torí òun ó ti pẹ́ tóun ti sọ pé kóun kúrò níbẹ̀, kábíyèsí ò fẹ́ kóun kúrò. So that is it. Pé nǹkan tó fà á nìyẹn. Wọ́n ní wọ́n sọ̀rọ̀ ẹ̀ pé nǹkan kan ò ní ṣe ọmọ yẹn. Ṣé ẹ rí áńgẹ́lì látọ̀run tó ń wá sí ilé, tó ń wá ṣe, tó ń wá tù ẹ́ nú. Àwọn áńgẹ́lì yẹn ló wá tù ẹ́ nú yẹn làwọn ọmọ yẹn. Àwọn áńgẹ́lì yẹn nígbà tí tọ́lọ́run bá ṣe tán pẹ̀lú àwọn áńgẹ́lì yẹn tọ́lọ́run mú wá fún yẹn. Ọlọ́run á bẹ̀ wò wọ́n, Ọlọ́run á bẹ̀ dá sí. Èmi ti sọ pé àwọn màlàíkà làwọn ọmọ yẹn. Kò sí nǹkan tó lè ṣe sáwọn ọmọ yẹn tó máa pa wọ́n lára. Poison tán náà fún wọn jẹ, ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù. Dr. Jesus ló máa fọ̀ kúrò lọ́nà àrà lọ́nà ìyà. Ṣé ẹ fi pé bóyá àwọn ọmọ yẹn kàn déédéé wá ni? Gbogbo èèyàn yìí ń sọ pé miracle làwọn ọmọ yẹn. Èmi gan tí mo wà níbí mo sọ pé miracle làwọn ọmọ yẹn. Ẹ wo ọjọ́ tí wọ́n ti lóyún yẹn náà ti ń prophesize pé àwọn ọmọ yẹn pé mẹ́ta ni mẹ́ta wọ́n dẹ̀ bí àwọn ọmọ yẹn. Naomi nìkan ló bí nǹkan ẹ̀. Ó dẹ̀ ṣe testimony, ó dẹ̀ sọ bó ṣe bí àwọn ọmọ yẹn ní hospital. Ṣé ẹ mọ̀ pé Naomi gan bó ṣe wà yẹn, miracle gan lòun. Áńgẹ́lì ni Naomi tẹ̀ ń wò yẹn. Ó kàn fi ara jọ yẹn. Pẹ̀sì ìwà Naomi, ìwà áńgẹ́lì ni. Òun náà fi ń tàfàlà. Torí Ọlọ́run máa fojú gbogbo àwọn tó ń dààmú Naomi láàmú láàfin. Ó máa fojú gbogbo wọn gbolẹ̀ pẹ̀lú ògo tó jẹ́ ti Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ó yà mí lẹ́nu. Ó ya gbogbo yẹn lẹ́nu. Bí Naomi ṣe get àwọn mẹ́ta. Kò lọ́bì fún. Pẹ̀lú gbogbo ìsọkúsọ táwọn èèyàn ń sọ. Ó lọ ṣe surrogacy. Kí ló fẹ́ gbà nú ẹ̀? Ọlọ́run tó fún nǹkan tó Ọlọ́run bá fún Naomi ni Naomi gbà. Àwọn òpè wọn surprise pé kábíyèsí kó gbogbo wọn sínú ààfin. Kábíyèsí àti fi wọ́n lásìníkì á tún lọ bá Naomi ní Àkúrẹ́. Níbikíbi tí Naomi wà, kábíyèsí á tún lọ máa bá ṣe tọkọ-tìyàwó lọ. Ẹni ẹlẹ́ni ti ṣe gbogbo homework, ó ti ṣe everything. Ló bá ní kí Naomi kúkú máa bọ̀ nílé. Òun ni gbogbo yín wá bẹ̀rẹ̀ sí ní jàporó tẹ̀ ń jàporó. Ẹ tí ì dá kankan mọ̀. Ọlọ́run yìí máa fi imú gbogbo yín wá fi dánrin. Á fi mú yín fọn fèrè. Pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run ò tí ì dé. Ọlọ́run ṣẹ̀ ń bọ̀. Nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo yín, ó máa dàbí àfẹ́yíkájì ni. Àfẹ́yíkájì ni. Ṣé mọ̀ nǹkan tó ń jẹ́ àfẹ́yíkájì? Bó ṣe máa dàbí àlá lójú yín ni. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Fún ìtẹ́tí sílẹ̀ tẹ́ fi ń gbọ́ gbogbo awuyewuye wa. Wọ́n ní kán ṣe dáadáa. Wọ́n ti ṣe dáadáa ní ààfin. Àwa náà ní máa sọ ọ̀rọ̀ lọ títí. Àdúrà àti ìyanu oore-ọ̀fẹ́ la máa gbà fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin olólùfẹ́ Naomi. Ọkàn gbogbo á balẹ̀. Ojú ò ní tì wá o. Àdúrà tá à ń gbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ fún Naomi. Agbára Kristi. Ọlọ́run á gbọ́ àdúrà. Ojú ò ní tì wá lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ọmọ tó strong, Ọlọ́run máa jẹ́ kó strong títí tó máa fi discharge ẹ̀. Hallelujah la ó sọ gbẹ̀yìn. Nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Ayege o. Jésù Olúwa wa. Àmín. Ẹ bá mi share, kẹ́ bá mi like. Kẹ́ dẹ̀ bá mi subscribe. Ẹ ṣé gan, kẹ́ fi tó sí comment section. Ọlọ́run á dúró tì wá o. Jésù Olúwa wa. Àmín.